Alólóńgí ní ti gàjà o, lẹ́gúnlé olóńgí ní ti gàjà o, ojú mi ti tólé, ojú mi ti tóko, ṣẹ́rí nílé àgọ́dọ̀, ojú télé tv ṣó ní kẹ́ máa wò nílé, ojú télé tv, àwọn lèèyàn ṣáńkó, àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé, ojú télé tv, má yìí kò tiẹ̀. Kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá ní gbogbo ibi tẹ́ bá wà, a kí yín pé ẹ kú dédé àsìkò yìí, ṣé àlàáfíà náà lẹ wà? A ti wà lọ́dọ̀ yèyé wa Yeye Osunronke Olomitutu, ìyá Ọ̀ṣun Ìkòròdú, ọ̀dọ̀ wọn la wà. Yèyé, ẹ bá súre fún wa tó wà, kẹ́ bá ṣàdúrà. Ẹ ṣé olóòtú, gbogbo ojú tó ń wò mí, ojú yín ò ní fọ́. Ìbànújẹ́ kí ó tóbi kò ní jẹ́ torí kọ̀ọ̀kan ní báyìí. Wọn bá tó kù kọ́ bí èkó parí ọjọ́ ayọ̀ ni. A ò ní kú tòkòtògbò. Gbogbo oore tó ti bọ́ sọnù lọ́wọ́ oníkọ̀ọ̀kan, Elédùmarè máa dá padà lé wọn lọ́wọ́ báyìí. A yóò wà ní kọ̀yà àwọn ọmọ wa sí wa báyìí. Wọn ò ní kọ̀yà àwọn olórí wa sí wa báyìí. Gbogbo ojú tó ń wò mí, àní wọn bá tó kù kọ́ bí èkó parí ọjọ́ ayọ̀ oníkọ̀ọ̀kan ló máa já sí i. Inú gbogbo yín á dùn, kan yín á balẹ̀. Gbogbo tó máa ń di oníkálukú báyìí á di ìṣẹ̀dá yín báyìí, bẹ́ẹ̀ ni máa rí i, kò ní sí kò ní yẹ̀. Wọ́n ní tó ń torí o tẹ̀sẹ̀ ti di gbọ̀nà. Ọ̀rọ̀ tárúgbó bá sọ pé ojú òní ìgbà ṣe èsì ọmọ nílé yìí á gbé àṣẹ bẹ́ẹ̀ gbogbo tó àbá wọn rí sí. Ẹ ṣeun Yèyé, ohun tá a fẹ́ gbé òdodo náà ni ọ̀rọ̀ ìṣẹ̀ṣe àti àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì. Ẹ jẹ́ ká tẹ̀ mú báyìí náà, wọ́n dẹ̀ kẹ́ bóyá àwọn fọ̀rọ̀ sínú tàbí a fẹ́ máa ta àwọn kan lábùkù. Ẹ jẹ́ ká mú báyìí. Ta ló ní odò? Ẹ ṣé olóòtú, iyèméjì ló lodò, àwọn olóòṣà àwa lodò tọ́ sí. Ẹ̀mí lílò òòṣà lónìí, torí àwọn orúmọlẹ̀ yìí, àwọn náà ni gbogbo wa mọ̀ pé níta dé bá ní orílẹ̀-èdè Yorùbá wa nìyẹn, wípé ìṣẹ̀ṣe ò lè parẹ́ torí odò àwọn olóòṣà là ní. Ọ̀tọ̀ àwọn kérúbù la máa ń rí tán máa ń lo odò, àwọn wẹ̀wẹ̀ odò, àwọn kérúbù ni. Ẹ ṣé olóòtú, ẹnìkan kì í bómi ṣọ̀tá. Nígbà táwọn náà mọ̀ pé ọmọ Yorùbá làwọn, àwa olóòṣà la ní odò, àwa la ní ìṣẹ̀ṣe. Àwọn wòlíì tán làwọn ní ẹ̀mí, látara pé gbogbo ìdílé tó ní òrìṣà ńlé wọn, òun ló jẹ́ pé òrìṣà ńlé wọn làwọn là sí ìlànà Kristẹni, nítorí pé kí ni àwọn olóòṣà la ní odò. N tẹ́ ń sọ ni pé ọ̀dọ̀ yín ni àwọn kájọ pé irú àwọn kérúbù àwọn máa ń lọ sí tòdó dáadáa, wọ́n láwọn fẹ́ lọ wẹ ìyàsí mímọ́, ṣọ̀dọ̀ yín náà ti kọ́. Ẹ ṣé olóòtú, mo sọ síwájú pé kò sí ìdílé tí kò sí àwọn òòṣà yìí níbẹ̀. Àwọn náà jẹ́ mọ̀ pé kò sẹ́nìkan kì í bómi ṣọ̀tá, nítorí ẹlẹ́gùn ló ní odò, iyèméjì ló lodò, olúwẹ̀rí ló lodò. Kò sí tó fẹ́ pè jáde bẹ́ẹ̀ kọjá olúwẹ̀rí, àwọn olóòṣà la ní odò. Olúwẹ̀rí làwọn kérúbù ló ń pàdé nínú odò. Kò sẹ́ni tó bá lóhùn ò ní fi tolúwẹ̀rí ṣe, nítorí jọ́ kìíní àná tó lọ bẹ́lẹ̀ táwọn mẹ́rìndínlógún tó lọ bá Elédùmarè tó nílé ayé rí jùtùjùtù. Elédùmarè ní fi tọmọbìnrin kan ṣe, wọ́n ní kí lórúkọ ọmọbìnrin náà, wọ́n lọ́ṣùn ni, wọ́n nítorí tẹ́ bá ti fi tọ̀ṣù ṣe ilé ayé a máa rójú, a máa ráyè, gbogbo tó ní kálukú bá fẹ́ máa tó lọ́wọ́. Nítorí náà kọ́ wọn ní àfìmọ̀jẹ́ tọ̀ṣun, òyìyé nímọ̀ àfìmọ̀jẹ́ tọ̀ṣun. Ìdí nìyẹn kò sẹ́dá tó ń bomi bínú. Ẹni tó lóhùn lọ sódò àti kérúbù náà àtẹni bàtà fàgbọn. But àwọn kérúbù ní ẹ̀ńtẹ̀sùn, àwọn kérúbù ní wọn ní faramọ́, wọn ní gbàgbọ́ o. Àwọn aláwọn làwọn ń ṣe ìtúsílẹ̀ nínú odò, àwọn làwọn ń ṣe ìpèsè nínú odò, àwọn làwọn ń gbẹ̀mí nípa ẹ̀mí tí gbé gan-an. Àwọn gbẹ̀mí sí ẹ bá lọ kérúbù sí kò síbẹ̀ kẹ́ tó lo àti Sele kẹ́ tó pẹ̀ ti di àwọn ẹlẹ́mìí, wọn ẹlẹ́mìí fẹ́ sọ̀kalẹ̀, ẹlẹ́mìí wà lórí òkè. Ẹ ṣé olóòtú, mo ti sọ síwájú pé gbogbo ìdílé tí òòṣà yìí bá wà nílé wọn á lo ẹ̀mí, nítorí ọmọdé aláìṣẹ̀ ni pé ojú ti là, àwọn á gbé sílànà Bíbélì, ṣùgbọ́n àwọn fúnra wọn mọ̀ pé òòṣà ló ní ẹ̀mí. Ẹ̀mí òòṣà náà ń lò nínú kérúbù àti Sele. Kò sẹ́ni tí kò ní ẹ̀mí,
omi òòṣà ni gbogbo wa jọ ń lò torí àwọn òòṣà yìí lóníkálukú wa mọ̀ pé àwọn náà ni ẹ̀mí tá à ń lò yìí bó ṣe rí nìyẹn olóòtú. Ti kíní wá ń kọ́ ti ìpèsè ń kọ́ ká lọ sí ti omi ẹni àóyá ẹ̀yàn ọmọ ẹ̀mí ẹ ká lọ sí ti omi ó Sele ń Kerubu ń Sele ń Sele. ẹ ṣe olóòtú tó bá sọ pé ẹgbẹ́ ló ní ìpèsè ẹgbẹ́ wọn lè gbẹ̀mí alára agbó ìmí ìyálóde ìmí ìjagun àjàgùnà ajíṣafẹ́ ẹgbẹ́ ló ní ìpèsè gbogbo ìpèsè tá à ń ṣe àwọn fẹ́ gbé ọ̀run wa ló ń jẹ ni kẹgbẹ́ ọ̀run wa lè jìkàrí ilé ayé lò àwọn fúnra wọn mọ̀ yẹn dájú pé ẹgbẹ́ ọ̀run wa la fi ń bẹ̀ pé kọ́jẹ́ kárí ilé ayé ṣe kọ́jẹ́ káwa náà jẹ́ ẹ̀ lórí òkè yèpẹ̀ ẹgbẹ́ wọn náà ń tù lójú. èmi kò sí pé àwọn áńgẹ́lì náà lọ ń pàdé létí omi. ẹ ṣe olóòtú tí Kristẹni bá máa wí wọn ní áńgẹ́lì ẹgbẹ́ ni ẹgbẹ́ òde ọ̀run ni wọ́n máa tètè pè wá sọ́dọ̀ bó ṣe rí nìyẹn. kí lè wá fẹ́ sọ fáwọn tó ń sọ pé àwọn làwọn ní nǹkan tẹ́ sọ pé ẹ̀yin olóṣàlẹ̀ ni kí lè fẹ́ sọ fún wọn. àwọn fúnra wọn mọ̀ ọ́n irú ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ wòlíì mi tó jẹ́ ọmọ Olúwẹ̀rí ó ti jọ̀dọ̀ àdòdò àwọn fúnra wọn mọ̀ pé òòṣà ló ní ẹ̀gùn la máa ń pè nígbà ìdí méjì tó wá ní ó ń gbẹ̀mí ní ìsìn anybody mọ̀ pé ẹ̀gùn Ṣògo wà àwọn á ní ó ní Michael àwọn ń pè ní tiwọn ní ìsẹ̀gbẹ́ ẹ̀gùn Olúwẹ̀rí wọn á ní Olúmèrì abiyamọ tòótọ́ nítorí náà ńkọ́ lóòótọ́ abiyamọ tòótọ́ ní ìyá mi nítorí pé kí ni ìyá mi ò kówó sí yanrìn ìyá mi Ládékojú ẹbọra tí ń gbénú omi òun ní abiyamọ tí ń retí ìgbé ọmọ ẹ̀ ó dẹ̀ máa gbóhùn ẹ̀bẹ̀ ògbà sí dáadáa àti kìrìsìtẹ́nì o àti muslim kò sẹ́ni tó máa lóhùn ní ẹgbẹ́. pé à ń jẹ mọ́sàlẹ̀ tẹ́tí ni bí ọ̀rọ̀ àbálùbáríkà. gbogbo wa ni àjọ ń jẹ mọ́sàlẹ̀ tẹ́tí ni nítorí pé kí ni kò sẹ́ni tó máa lóhùn lẹ́gbẹ́ kò dẹ̀ sẹ́ni tó máa ní òòṣà òsì ní ìdílé òun ẹni tó bá ní kò sí kínní ní ìdílé òun tó jọmọ Yorùbá kó fi tó bá gbé lọ́wọ́ kó fi búra. ẹja fi mọ báyìí láti ọ̀sán mẹ́ta gbọ́dọ̀ lọ́wọ́ a sọ̀rọ̀ nípa òòṣà kí ni nǹkan tó ń jẹ́ òòṣà mo náà máa sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ gbọ́dọ̀ lọ́wọ́ ẹ̀fọ́ àwọn tó bá fẹ́ pè yín tàbí àwọn tó fẹ́ wádìí nípa ọ̀rọ̀ tá a sọ yìí nọ́mbà ọ̀nà lè pè yín sí. ẹ ṣe olóòtú nọ́mbà mi ní tẹlifóònù nọ́mbà mi ní 070 3190 9637 ìkejì ní 080 596 11 480 lẹ́ẹ̀kan sí 070 3190 9637 ẹlẹ́ẹ̀kejì 080 596 11 480 so gbogbo ojú tó ń wò mí. ọ̀rọ̀ ẹlẹ́tí gbọ́ látẹnu Yeye Osunronke Olomitutu ní ẹni tó bá lóun fẹ́ wá mi wá mi Ìkòròdú ẹ bá a sọ ibi tán lè wáyé sí. tí ẹ bá wọ mọ́tò Kòròdú ẹ bọ́lẹ̀ lágric ẹlẹ́ni lọ sí Igbó Olómù ní Ọlọ́wọ́ bus stop gbogbo etí tó wá gbọ́ etí yẹn á gbọ́ rè o etí yẹn ò ní gba burú ọ̀rọ̀ yẹn ò ní tàdánù létí ọmọ aráyé inú yẹn máa dùn nítorí ẹgbẹ́ orílẹ̀ ṣe rere láyé yín báyìí afẹ́fẹ́ rẹ afẹ́lu gbogbo etí tó gbọ́ mi lẹ́nìí afẹ́fẹ́ àlàáfíà afẹ́fẹ́ dùn afẹ́sí gbogbo orí kọ̀ọ̀kan tó gbọ́ mi bẹ́ẹ̀ ló máa rí kò ní kókó mi rẹ̀ àríjà àṣẹjẹ rẹ̀ tó sàwárí. ẹ̀sìn Yeye àwọn arìnbá òun ti jáde wa ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080 597807 for your event coverage. Thanks.